Mo kí yín, ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. Àìtàlẹ̀ abiyamọ. Ẹ káàbọ̀ sí àgbàlá àwọn irinṣẹ́ tí ó wúlò fún iṣẹ́ òbí ní ṣíṣe. Àkórí ọ̀rọ̀ wa òun ni sùúrù, àmójúkúrò àti ká má máa judge. A quick recap. Níwọ̀n ìgbà tá a ti ń fún wọn ní instructions tó wà age appropriate, tá a ti ń yìn wọ́n, tá a dẹ̀ ti ń tẹ́tí sí wọn. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú pé communication wa pẹ̀lú àwọn ọmọ wa is a two-way traffic. Ká rí wọn as active participants in their learning. Ká rí àwọn ọmọ wa being able and willing to learn, as well as interacting and engaging with us on our own side. Gone are the days of one-way traffic tó jẹ́ pé nǹkan tá a bá ti sọ ni. This time around it's more interactive, it's more engaging kind of a process, and we need each other. I need wọn, àwọn náà need wọn, cause one for all and all for one ni. So I need each other, I need one another to make it work perfectly. So kí ni nǹkan tí mò ń sọ? Tí wọ́n bá sọ nǹkan fún wa nígbà tá a ti tẹ́tí sí wọn, a ní láti sọ fún wọn padà bí wọ́n ṣe sọ fún wa. Fún àpẹẹrẹ, wá ní classmate mi ó bú mi, ó sọ ohun tí ò dá sí mi. Nǹkan tó sọ fún yín yẹn pàtó, ẹ ní láti sọ padà pé Ṣílé, okay, tí bá gbọ́ ẹ dáadáa, ṣé nǹkan tó ń sọ fún mi ni pé classmate ẹ ó pẹ̀lú orúkọ tí ò dá? Tó bá ti sọ pé ìyẹn fún assurance pé ẹ tẹ́tí sí i. Ìyẹn fún assurance àrídájú pé nǹkan tó sọ fún yín, tó ṣe sọ fún yín yẹn, ó yé yín, ẹ get ẹ̀. Ṣé wá rí ọ̀rọ̀ yìí wá gba sùúrù o. Ó gba sùúrù o dáadáa. Torí báyìí sìn àti open communication door, àti ń bára wa sọ̀rọ̀, wọ́n ti wá ń sọ fún wa, àti ń tẹ́tí sí wọn. Àwọn ìgbà kan máa wà tí wọ́n máa wá sọ nǹkan kò gbákùngbé fún wa, tí wọ́n máa wá sọ nǹkan tó jẹ́ pé ara wa bù máṣọ́ làòlà, a gbóná lára wa, àti fẹ́ sáré react. Ẹ jọ̀ọ́, ẹ má react o, ẹ má gbé sójú o. Mi ò ní kí ẹ má react o. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀sìn wa kan ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Ẹ̀sìn wa kan náà tún ní yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. In a situation, I think kíní máa wà more applicable sáwọn teenagers sí wa, tí wọ́n bá wá nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, tí wọ́n bá sọ nǹkan tó gbóná lára yín, tí wọ́n bá sọ nǹkan bóyá àrírí wọn àbí wọ́n need advice for certain situations, ẹ mọ̀ pé kai on a good day in another place, ẹ máa faraya. Ẹ má faraya o. Ẹni bá máa mọ̀ bá ṣe bí ọ̀bọ, ẹ má faraya o. Kódà ẹ má gbé sójú gan. Kẹ̀sì má sì fi hùwà, kẹ́ẹ̀kọ́ gbé sára. Tó bá jẹ́ nǹkan tó gbóná gan ni, ẹ fún ní a day or two. Ṣé ẹ mọ̀ pé ẹ ti máa process, ẹ fi ṣírò
bọ́mọ yìí ṣe feel ẹ fi ṣírò bẹ́yìí náà ṣe feel after a day or two. Yes, mo ti wá pọ̀ pé lágbájá wà ń bí wà náà wà á tún sọ kí ló sọ ṣe mọ̀ pé by that time ìbínú yín ti máa lọ. Ẹ̀yin lè rí nǹkan objectively. Tó bá jẹ́ pé ẹ fẹ́ fún ní advice ni ẹ mọ irú advice ẹ bá fún. Tó bá jẹ́ pé ẹ fẹ́ kì í lọ ni ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe kì í lọ, torí ó ṣe pàtàkì ní ìsìn tí wọ́n ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ ti ń gbọ́ wọn, tí wọ́n ti ń gbọ́ yín. Ó ṣe pàtàkì pé ẹ stay calm. Kò easy o. Ẹ má fìgbóná ra sí o. Ẹ má sáré judge o. Ẹ má sáré jump into conclusion just like that o. Tó bá fún ní a day or two, then ẹ wá pé àníṣe wá tún sọ. Tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ fi fà létí ni ẹ fi fà létí in a firm tone of voice. Ẹ ní bá ṣe láláre. Tó bá jẹ́ ohun tẹ́ ẹ fẹ́ kó ṣe rárá ẹ sọ fún. Tó bá dẹ̀ jẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣe bẹ́ẹ̀ mú kó tiẹ̀ má ṣẹlẹ̀ láíláí ẹ sọ fún. Ìdí rèé o. Ṣé ẹ mọ̀ kálẹ̀ bá ṣe láláriwo ẹ ti lé síta o. Ẹ máa lé síta o. And the whole idea is kó má bàa lọ ta. Torí ọmọ tí ò bá bá yín sọ̀rọ̀, tí ò finú hàn yín, tí ò nà tán fún yín, tẹ́ ẹ̀ mọ ohun tó ṣe, á lọ máa sọ̀rọ̀ ń tà. Á lọ máa sọ̀rọ̀ fáwọn èèyàn ń tà. Ibẹ̀ ni wọ́n ti máa fún ní ìyànjú tí ò yẹ kó fún. Ṣùgbọ́n tí ò bá ti sí opportunity yẹn fún kò ní lọ ọbẹ̀ torí á ní ẹ wọ́n tẹ́tí sí òun. Bọ̀ tó bá ti wá bá yín sọ̀rọ̀ tẹ́ tẹ́tí sí tẹ́ ẹ gbé sára ọkàn ẹ máa balẹ̀ pé kò sí nǹkan tó wọn ò ní wá sọ fún. Àti pé nǹkan yòówù tí ò bá wá sọ fún yín ẹ fún lárídájú pé ẹ dúró tì í, pé kì í ṣe òun nìkan, pé you are there for him or her. Ẹ reassure him pé whatever it is ẹ mọ̀ pé ọmọ dáadáa ni. Ó lè jẹ́ wà ní o, ó lè jẹ́ ọ̀rẹ́ ni, ó lè jẹ́ influence ni o. Ẹ mọ̀ pé ọmọ yín ọmọ dáadáa ni. So that particular thing òun lẹ máa address. Torí lọ́pọ̀ ìgbà nígbà táwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí sọ nǹkan fún wa a máa jump into conclusion. Ọmọ burúkú ọmọ kìíní kan kò sọ ọmọ burúkú kankan níbi kankan. It is that particular situation, that particular circumstance, that specific behaviour òun lẹ máa address. Ẹ ní láti wọ specific. So ìyàtọ̀ máa wà níbẹ̀. Ẹ máa jẹ́ kí wọ́n yọ̀ ọmọ dáadáa ni, ṣùgbọ́n this specific behaviour ó kù díẹ̀ káàtó. Ọmọ dáadáa ní ẹ o, ṣùgbọ́n nínú situation tó present sí mi báyìí la ṣe máa rìn, báyìí la ṣe máa rìn. Kẹ́ẹ̀dẹ̀ tó débẹ̀ yẹn bó ṣe sọ fún yín yẹn ẹ̀yin náà máa sọ fún padà pé tó bá jẹ́ wo ni kí ló wá rò pa wá lè ṣe o, ọ̀nà wo ló rò pa máa lè gbé gbà. That is you teaching him or her problem solving. So a lè rò pé option A, option B, option C a lè dánú rò fúnra rẹ̀ torí gẹ́gẹ́ bí òbí especially àwọn teenagers position ipò tẹ́ ẹ wá sí ni to guide láti tọ́ sọ́nà lọ báyìí. O ò dẹ̀ rò pé ká tún ṣe báyìí, o ò rò pé tá bá tún ṣe báyìí. Ẹ má take over the situation o. Yẹn má ṣe ẹni tá a ṣògùn fún ọ̀nà yín bá ń tọ́wò ló bí bẹ́ẹ̀ fa o. Ẹ má hùwà ẹni tá a fọ̀rọ̀ lọ̀ tó ní tòun bàjẹ́ kí ni kọ́lọ́rọ̀ wá ṣe. Ẹ má take over the whole situation. Ẹ má try láti bá ṣe ẹ jọ jókòó ẹbí kí lòun náà rò sí. Ẹ ní láti tọ́ sọ́nà ni. Tó bá dẹ̀ jẹ́ ẹ̀kọ́ tẹ́ fẹ́ ẹ sọ fún in a firm tone of voice. Ìwà báyìí mi ò fẹ́. Even kan ṣe nǹkan tí ò dáa sí wa a ní láti sọ fún in a calm firm tone of voice pé mi ò fẹ́. Torí tẹ́ bá lọ kígbe wá shut down wọn ní sọ nǹkan kan tó sì léwu. Ó léwu torí a fẹ́ kan jọ́rẹ́ wa, a fẹ́ kan rí wa gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè wà sábà
a fẹ́ kọrí wa gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè sọ̀rọ̀ wọn fún so that wọn ò ní lè farapamọ́ fún wa, wọn ò ní láṣìírí. So tó bá ti ń sọ ẹ má jẹ́ ká judge wọn kọ́ kí nǹkan yòówù tí wọ́n bá dẹ̀ sọ. Ẹ jọ̀ọ́ àwọn òbí mo fẹ́ ká mú sùúrù pẹ̀lú wọn. Ẹ jẹ́ ká mú sùúrù. Sùúrù kì í pọ̀ jù àfi tí ò bá ní tó. Kí ẹ dẹ̀ máa fún wa l'assurance pé mo wà pẹ̀lú ẹ. Whatever it is, mo wà fún ẹ digbídigbí. O lè wá sunkún fún mi. And we're in this together. Together we are going to solve it. Together we are going to get to the bottom of this. Together we are going to work it out. I'm here for you. I support you. I got you. I trust you. I believe in you. Ẹni gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó tún máa ń dà tó mọ̀ pé trust òun, ó mọ̀ pé support òun, ó mọ̀ pé wà ń bẹ̀ fún òun. So kò ní lọ́ọ̀tá. Kò sí nǹkan kan tó ń wá ń ta gbogbo support, gbogbo attention tó ń wá ń ta lẹ́tí fún un. Ó dẹ̀ tún máa ń make bonding tó wà láàrin yín àtàwọn ọmọ stronger. Ẹ jọ̀ọ́. Ó ṣe pàtàkì. Tí communication door wa tó bá ti open, tí channel communication tó ti clear dáadáa, ó tún wá gba sùúrù o àtàmójúkù. Àní wá sọ pé torí nǹkan tó wá sọ fún wa àwa máa lọ àgẹ́sàn. Confidentiality is very, very important. Ẹ má jẹ́ ká gbé sí ojú. Ẹ jẹ́ ká choose the battles wa. Nǹkan tó bá wà really, really serious ni kí ẹ jẹ́ ká really mójútó. Ẹ má jẹ́ ká máa ṣe drama tí ò bá sí ní ìdè fún. Ẹ má jẹ́ ká máa sáré máa judge so that wá lè máa wá bá wa. Olúwa ṣeun. Communication door wa ti open. Channel signals wa loud and clear. So ẹ wá jẹ́ ká wá fi sùúrù sí i. Ká dẹ̀ lámójú kúrò. Ká sì má máa judge wọn. Ẹ bá mi try ẹ ó ṣiṣẹ́ o. Kò jù báyìí lọ. A kú ètò.